bó bá tó oníbàárà ẹ lọ́rùn ẹlòmíì ò ní wá torí gbogbo iṣẹ́ la mọ̀ láyé yìí rìfẹ́rà wà ní gbogbo iṣẹ́ bó bá ṣe tẹ́ oníbàárà ẹ lọ́rùn á rí fa ẹlòmíì sí ẹ kódà ẹlòmíì. Olúwarakun bless my voice everyday ni mò ń tẹpá mọ́ṣẹ́. káàbọ̀ sí ìkànnì wa ìkànnì The Yorùbá Social Arena ibi tó ṣe wípé wọn àmúyangàn lédè àti àṣà Yorùbá àtẹ́lẹwọ́ òun la pé abala yìí ibi ni wọ́n ti máa ṣe àfihàn àwọn oríṣiríṣi iṣẹ́ ọwọ́ kan tàbí òwò kan tó wà láwùjọ wa tí a lè kọ́ tàbí tí a lè ṣe. ètò wo làwọn kan fi ṣàfihàn lórí ètò lónìí mò ń bọ̀ mi ò tí ì dé. orúkọ mi ni ọ̀gbẹ́ni Wàsíù Alábí Ọláwálé aláṣẹ àti olùdarí Exclusive Haircut. ní Exclusive Haircut a máa ń gẹ oríṣiríṣi irun àti ọkùnrin àti obìnrin àtọmọdé àti àgbàlagbà à ń ṣe dread àjẹtù máa ń ṣe ẹlẹ́pẹ̀ wá fún home service sí ìta kì í ṣe ń bẹ̀ wájà ti jẹ́ pé lórí irun gígẹ̀ sí ìta kì í ṣe. tábà ní kàkà ní méní méjì mẹ́ta á tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí àwọn olóyìnbó pè ní 15 years ṣùgbọ́n tábà ní ká wo ìgbà tí a bẹ̀rẹ̀ Exclusive Haircut fún ara wa tó jẹ́ tèmi fún ara mi bí a láti bí a bí 2017 so tábà ní ká wo síra wọn kò tí ì ju bí a bí ọdún bí 6 sí 7 lọ. a lè sọ pé bí a mo ní ẹ̀bùn ẹ̀ but nǹkan tí mo ní passion fún ni so pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bàbá tó bí mi nígbà tí mo parí iléèwé tọ́mápé secondary school high school mo wá lọ kọ́ fún ìgbà díẹ̀ ṣùgbọ́n tí mo tún kọ́ ọmọ pẹ̀lú passion tí mo ní fún òun ló fi bọ́ sí mú ṣe fèmí náà tó ṣe jẹ́ nírọ̀rùn fún wa. iṣẹ́ irun gígẹ̀ náà wà le tó báyẹn tíyàn bá ti ní àfọkàntọ́ tó ṣe ní àfọkànsí torí gbogbo nǹkan tí wọ́n bá máa ṣe láyè àwọn nǹkan táwọn olóyìnbó máa ń pè ní passion èèyàn gbọ́dọ̀ ní passion fún nǹkan so tó bá ti ní passion fún ká tó rí bí ọdún kan sí ọdún kan àtàbọ̀ pẹ̀lú practice torí ìbò máa ní practice make perfect torí yìí ò kí ń kọ́ṣẹ́ tán lójú kan náà tó wọ́n máa fi lọ ṣiṣẹ́ níbi méjì mẹ́ta sí ká tó rí bí ọdún kan àbọ̀dún kan àtàbọ̀ ó jẹ́ kíyàn ti lè gẹ irun fún yàn perfectly láìsí wàhálà tó bá fọkàn sí dáadáa. kò síṣẹ́ tí kò sérè ń bẹ̀ torí èrè náà nìyàn ń jẹbọ ní ìdí iṣẹ́ tíyàn bá dálẹ̀ so àti rí èrè nídìí iṣẹ́ yìí náà kò ṣe kan tó le ìgbọ́n tọ́lọ́run bá gbà fún yàn tíyàn mọṣẹ́ yàn níṣẹ́ torí tíyàn bá mọṣẹ́ yàn níṣẹ́ náà nìyàn máa ń rí èrè gidi jẹbọ ń bẹ̀ so pẹ̀lú oríṣiríṣi home service àti gbogbo ẹ̀ tíyàn bá mú mọ́ra wọn kíyàn jẹ́ ní location gidi pẹ̀lú barbing salon torí tó bá ní kí lórí irun gígẹ̀ location ṣe kókó gan location gangan ló máa ń determine tí wọ́n bá ní location gidi àti tí wọ́n bá mọṣẹ́ ìrànṣẹ́ èèyàn á rí èrè gidi ń bẹ̀. àti lóníbàárà náà wà lè torí iṣẹ́ ẹni náà ní polówó ẹni kò sí bí èèyàn ṣe lè sọ pé èèyàn fi èèyàn lóníbàárà tó bó bá tó oníbàárà ẹ lọ́rùn ẹlòmíì ò ní wá torí gbogbo iṣẹ́ la mọ̀ láyé yìí rìfẹ́rà wà ní gbogbo iṣẹ́ bó bá ṣe tẹ́ oníbàárà ẹ lọ́rùn á rí fa ẹlòmíì sí ẹ kódà ẹlòmíì gan tó mọbi tó ti wá gan àwọn máa fẹ́ pé lágbájá bá ilẹ̀ gẹrun fún tó ń kọjá lọ títí tí mo rí lórí ẹ̀ ló júwe ọ̀dọ̀ yín fún wa so with the help of ibi tí yàn bá wà tí ṣọ́ọ̀bù yàn náà wà tó ní signpost níta tó ní signboard advertisement ìyẹn náà lè jẹ́ kí èèyàn ní oníbàárà. a lè sọ pé ó rọrùn láti dá dúró lẹ́nu iṣẹ́ bábà a lè lọ sọ pé kò rọrùn torí kíyàn tó dọ̀gá náà èyí kọ́kọ́ ṣọmọṣẹ́ náà ni àwa tá ń bá yín sọ̀rọ̀ yìí náà ó ní iye ọdún tí àwa náà fi ṣe ọmọṣẹ́ lọ́dún èèyàn tá sì báyàn ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà ilé ayé náà kẹjẹrì ọmọṣẹ́ náà ní padà bọ̀ wá dọ̀gá so pẹ̀lú kí lóyìnbó máa ń pè ní consistency àti tó bá pẹ̀lú ìgbìyànjú ẹ̀dá èèyàn lè di ọ̀gá nídìí ẹ̀ bọ̀ gbogbo business náà láàyè làwọn pé sọ pé capital ṣe kókó tó bá ti mọ̀ nǹkan tó ń ṣe tó jẹ́ ní capital èèyàn lè di ọ̀gá nídìí òun náà lè di ọ̀gá ara ẹ̀ but nǹkan tó tún wà níṣẹ́ tiwa ni wípé tó bá tún wá mọ̀ nǹkan tó ń ṣe
láì ní ṣọ́ọ̀bù gan tó dọ́ máa ń pa àwọn kan ní mobile barber tẹ́ pé àwọn ò ní ṣọ́ọ̀bù rárá ń tiwọn tó yẹ pé kíní lọ́ máa ń ṣe home service làwọn deal with tó ní ṣọ́ọ̀bù. So with the hope of being a mobile barber, ayé dẹ̀ ti di ayé ọ̀làjú tó ń pè ní social media. Láì ní ṣọ́ọ̀bù gan aláwọn tó ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé social media ló ń post sí tó fi ń ní customer tiwọn. So pẹ̀lú yẹn náà with the help of social media èèyàn lè dọ̀gá ara ẹ̀ náà tá a máa ṣe home service fún yàn nídìí iṣẹ́ wa yìí náà. Ìmọ̀ràn tí mo ní fún àwọn tó fẹ́ kọ́ iṣẹ́ tí à ń ṣe ni pé iṣẹ́ bábà iṣẹ́ gidi ni, iṣẹ́ tó ṣe é mú yan gan ni, tó jẹ́ pé tó bá ní passion fún kódà báwa bá ṣe gbọ́ gan bá tẹ̀ lórí lókè òkun àgbọ̀ iye tí wọ́n ń gẹrun táwọn èèyàn sì ń rówó níbẹ̀ lọ́tún lósì tó jẹ́ pé tí òkè ń ṣe owó kékeré gan. So pẹ̀lú iṣẹ́ bábà tó bá ti mọ̀ nǹkan tó ń ṣe tó wà creative tó jẹ́ láfọkọ̀tọ̀ kódà iṣẹ́ tó ṣe é fi mú yan gan tó lè sọ fáwọn èèyàn pé iṣẹ́ tí mò ń ṣe rè torí èmi tí mò ń sọ̀rọ̀ ìgan báyìí tó bá ní pé bábà là á padà ṣe gan àá jiyàn torí àwa náà graduate ni wá a lọ school akẹ́kọ̀ọ́ yege bọ́lá ọjọ́ ṣe kọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ bá ṣáà ń ṣe yìí náà àfi ń bọ́yàwó àfi ń bọ́mọ táwọn ọjọ́ ti lọ́mọ ṣẹ́ ń díẹ̀. So bábà òun ṣe iṣẹ́ tí èèyàn lè sọ pé ojú lè máa tiẹ̀ pò ń ṣe torí báwọn èèyàn ṣe máa ń sọ gan báwọn ìbá ṣe máa ń pè onígbàjámọ̀ iṣẹ́ àwọn fine boy ni tí òun ṣeṣẹ́ ẹ̀gbin tó jẹ́ pé ìwọ tó bá ní tí ń di ẹ̀gàn ò lè ṣe òun ṣeṣẹ́ ẹ̀gbin rárá. So iṣẹ́ bábà jẹ́ iṣẹ́ tó yẹ pé tó lè máa fi mú yangàn níta pé bábà ni mí torí ó dá lórí ìmọ́tótó tí ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n ò bá ní tì gan ò lè kọ́sítọ́mà gan ò lè gba tiẹ̀. So iṣẹ́ tó ṣe é fi mú yangàn ni. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ọ̀gbẹ́ni Alábí Wàsíù Ọláwálé aláṣẹ àti olùdarí exclusive haircut tí ṣọ́ọ̀bù wa wà ní 116 Mushin Road Ìsọlọ̀ Lagos opposite Total filling station. Orí ibẹ̀ olú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wá sí tẹ́ bá fẹ́ reach wá fún home service òun ní 080 87 25 76 62. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní ẹ lè pè wá sí 080 87 25 76 62. Ní exclusive haircut àwa máa ń dáṣà kan ní àṣà òyìnbó ni pé your look is our pride. Ìrísí yín òun ló jẹ wá lógún òun gan ló jẹ àwa lógún ní exclusive haircut. Ìrètè mi máa dé lórí kò sálábàárò kí n máa sálárò onílé mọ́ bá ní bára o no disconnect my server o àti kọ́ pé máa láàyè mo jẹ́ gbọ́dọ̀ la as I dey work fún mi lówó bíi $1 billion àti kọ́ pé máa láàyè mo jẹ́ gbọ́dọ̀ la.